correct lọ Debora àbí kí ló lóhun jẹ́ ó ní a fẹ́ ṣe Bible study a tún sọ̀rọ̀ okó àtòbò tó bá ti ní terminology ní ìtòkó àtòbò ń jẹ́ bóyá kó fún wa. It was the beginning of the Bible study and I don't want to be distracted. Ẹ rí pé bàbá tán fẹ́ send owó tán láwọn òrà kan number gan mo sọ fún wọn wípé mi ìfẹ́ wà distracted ni. That was what I told him. So tó bá ti mọ̀ pé there's another terminology for okó àti òbò tell us. Debora yẹn mi mọ̀ bóyá ó ṣì wà lórí YouTube àbí ó sì ń bẹ̀ mọ́. I have to remove that comment because it was the beginning of the class and I don't want to be distracted. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Èmi ti ń preach látàyé alálùmọ́lẹ̀. Sense and moral is just one of the things I do on cyber. One of the things. I do a lot of things. I teach, I preach, I sing, I do a lot of things. Okó àtòbò tí mo dẹ̀ ń sọ, mo máa ń sọ fún yín pé ẹ̀yin tẹ́ bá tí ìmárí ẹ má lọ ṣe. So what's your problem? Do you have a Bible says the name that God that Adam called all the animals, that is the name thereof. Which other name? Lóko jẹ́ àbí òbò? Physical comment section. Are you just joining our Bible study section? I don't do Bible study since 2019. The Bible study kamoti sọ pé years back tí mo ti ń preach tí mo ti ń pín tract bóyá náà tí ìbíwọ̀ gan gbà náà. Ẹ kóra yín kúrò lórí page mi o. So tó ra bá sì sọ̀rọ̀ okó àtòbò nísìn kó the time with Bible study ká má ṣe Bible study mọ́. Do you have any other name for okó? Do you have any other name for òbò? Mo béèrè wò. Ẹ má lọ ṣọ́ọ̀ṣì yín, ẹ lọ má ṣe Bible study ńbẹ̀, ẹ má wá join Bible study tèmi ńbí because you are not holier than me. Mo yìí máa sọ̀rọ̀ okó àtòbò bá ti parí Bible study, mo ní content kan tí mo fẹ́ ṣe topic fún. Kẹ́ lè wá ìmọ̀, kẹ́ wá ìmọ̀. So ẹni tó bá jẹ́ doctor, tó jẹ́ medical doctor, tó jẹ́ nurse, tó jẹ́ midwife, tán ní ẹ má bọ̀ ẹ wá gbẹ̀bí o, yóò dijú kò ní lọ gbẹ̀bí, yóò lóun ò fẹ́ rí wòwò obìnrin tó ń fẹ́ gbẹ̀bí fún. A ní tòró òun ti jẹ́ Christian o, òun ò fẹ́ rí wòwò èèyàn. The person is at work now. He has to do his work. But ọkàn yín, your mind is faster than your brain. Mind yín tó dẹ̀ tí yẹn ó fast ju ọpọlọ yín lọ. So tẹ́ bá ti rí nǹkan báyìí, mind yín lẹ máa sáré sọ jáde ẹ ní ronú ọpọlọ yín kẹ́ process ẹ. Ṣé mo wá rent ẹnu ẹ tí mo fi ń sọ̀rọ̀ okó àtòbò àbí mo rent ẹnu ẹ tí mo fi ń ṣe Bible study àbẹ́nu ẹni mo rent tí mo fi ń kọrin níwọ̀ Debora yẹn. Mi ìmọ̀mọ̀ bẹ́ẹ̀ dẹ́ lóun ní bẹ̀rẹ̀ teaching yìí nítorí I don't want to be distracted. Mo lẹ ti wá tẹ̀ wọ ṣéènì. Ẹ kúrò ń bí ṣọ́ọ̀ṣì làwa dàgbà sí. I was born on Sunday inside church. Ìmọ̀ ibẹ̀ mo sì dàgbà sí. Ọmọ tí ẹ bá bí Sunday ní máa ń jẹ́ Bọ́sẹ̀. So me, I am not a naive Christian. Ẹ bá ti mọ̀ pé Bible study wa ẹ fẹ́ wá mọ́ tó rán sọ̀rọ̀ okó àtòbò bóyá kẹ́ ẹ mọ́ lọ tẹ́lẹ̀ mi ọmọ yẹn rí. Mi ò mọ̀ yín rí rárá. Àtà ń sọ ọ̀rọ̀ Ọlọ́run manual àti wà tá ń lò the scriptures òun là ń sọ tá ń ṣàlàyé ẹ̀ kí la ti sọ ní ìsìn tó tako Bíbélì látijọ́ mo ti dórí cyberspace yìí sọ̀rọ̀ tó tako Bíbélì rí tàbí orí òfin Ọlọ́run. I've never said anything against the scriptures. You are the problem yín Bible study náà ẹ̀ ní share rẹ̀ ẹ̀ ní share Bible study ẹ̀ share o they will not share. Let's be guided. Ìwọ ni kò be guided. Na you suppose be guided. To iṣẹ́ lè mi ṣe mi teach na me teacher. Mo sì ti ń teach láti. In fact, photo ayé àtijọ́ kan báyìí tí mo post ká tiẹ̀ la mọ̀ pé social media ó dé ni àbáyá plenty photo láyé àwọn different schools tèmi ti teach. So when it is time for me kí n teach reproductive system fún àwọn ọmọ màmá wá orúkọ mi tí ń pe okó àti òbò. Mo béèrè wò níwọ̀ Debora yẹn. Má jẹ́ sọ pé bọ́yọ́ orí o. Àbí ńgbà wá ní ẹ mọ̀ bọ́ ẹ wá ṣe reproductive system, circulatory system, digestive system, skeletal system. Those are the systems. I teach biology. Àbí ọ̀yọ́ báyìí nísìn. So ńgbà tó bá di time fún mi láti kọ́ àwọn ọmọ ní reproduction, sexual and asexual reproduction tó máa jáde nínú wàhẹ́ẹ̀kì wọn. Kí máa pòbò ní nǹkan míì kí máa pokó ní nǹkan míì ńgbà bọ́ wá ní draw a well labeled diagram of female reproductive system kíní kí wọ́n mọ̀ kí wọ́n mọ̀ label kú label
bí wọ́n ní sister Bọ́sẹ̀ lọ́kùn tó pe vagina ní nǹkan míì tó pe clit ní nǹkan míì fún wọn mo ṣe gbòdo lọ́nà ọmọ tèmi èé gbòdo kí ó dé láyé ìgbà mo máa ń sọ lẹ́sìn gbogbo ọmọ tó mọ̀wé tó jẹ́ pé kíní tí àbí mo máa ń sọ lẹ́sìn ti ṣàwọn wọ́n máa mọ̀wé ni torí mi fúnra mi mo mọ̀wé Ọlọ́run ló sì ràn lọ́ nígbà wá dé tó ní àṣọ̀rọ̀ kó àtòbá ń ṣe báyìí tá a ṣe níjọ́ mo bẹ̀rẹ̀ sẹ́sà múra Bible study preaching gan lèmi ń ṣe online okó àtòbò tí mo sì ń sọ gospel ni mo fi ń preach ni ẹ bá ti lọ́kọ ẹdú ọkọ yín ẹ bá ti lọ́kọ ẹ mọ́ dòkó àbí tí ẹ ya ọ̀gbọ́n yẹn náà ọ̀gbọ́n ibi tá a ti sọ yẹn pásítọ̀ yín mi gan ò lè sọ tó bá wọn ò lè sọ tó bá pé ẹ mọ́ lọ rèé dóra yín o ẹ mọ́ ṣe zìnà o tẹ́ ẹ bá fẹ́ dóra yín ẹ rè é má rí o àbí tí ẹ ń sọ pásítọ̀ mélòó ní sọ̀rọ̀ ní ìsìn pé wọn pásítọ̀ mi gan náà ń dó ọmọ ìjọ pé wọ́n lanu gbàgàdà ní ìsìn tó ní mò ń ṣe Bible study ọmọ sẹ́ńtúrì tẹ́mi ti ń ṣe Bible study látàyè tipẹ́tipẹ́ wọ́n jẹ́ ń sọ̀rọ̀ sí ọ o tó bá yẹ pé mo ní ẹ̀rẹ́ mi ṣe zìnà o ẹ máa ṣe kinní ọ̀tọ̀ Ọlọ́run tí ẹnì jẹ́mi ó sì sọ ńgbà tẹ́ pé kinní àrùn ìdílé ògbóògùn mọ̀ sọ̀rọ̀ mọ̀ yan ṣé wọn ọ̀yan tó bá wọn fídíò pàtòbò tó ń gbóhùn ṣé ni èèyàn ń bẹ̀ àmọ́ mo sọ pé your mind is faster than your brain ọkàn yín ó fast ju ọpọlọ yín lọ so ẹ jẹ́ kí ọpọlọ yín process information your mind that is already dirty will now come forward that's how you put yourself into trouble oníwọ̀njẹ́ Debora kí ló kàn mí kó kọ́tọ́ ǹjẹ́ òbí ọlẹ́rẹ̀ bàbá ni ẹ wá defend the Trinity ní ìsìn ẹ̀ mọ́ come and defend Trinity the Muslim challenge you and tell you to defend Trinity you don't know it ẹ̀sìn sọ pé answer the question you think bí rapture bá dé lónìí máa lọ ṣáájú rẹ níwọ̀ Debora yẹn I will rapture before you if rapture comes today I will rapture before you ó ṣúọ̀ fún mi ẹ kóra yín kó lórí péèjì mi I don't want to see you here. ẹ ṣeun madam Ajike ti rẹ́rìn yó wọ́n ní a scientist must be real a scientist tí ọba rí ìdíṣẹ́ bẹ́nu kó gbòdo ni orí ìlì gan ọkọ̀wé gan wọn níbọ̀ ọ̀rọ̀ gilé ń tọ́ ọkọ pé kó rè tún kọ wá ẹ máa tó sùn tó yẹ kí n ti ṣe sẹ́mínà tí mi ò ṣe tí mo ń kọ̀wé tí prof mi tán reject ẹ̀ tí mo ń kọ́ tán reject ẹ̀ wọ́n ní kò dáa tó láti August tí mo ti dé láti travel November làwà mi tí rí sẹ́mínà ṣe apart from all the wahala that I have done. How can you be a scientist and you are not real? You will tell us where you get your certificate. Ambosibo sí pé à ń sọ̀rọ̀ okó àtòbò. Ṣé orúkọ mi wà fún okó àti òbò? Gbogbo ọmọ ló gbọ́dọ̀ ìgbà tá a ṣe sex education for little kids gan. A sọ fún wa use the right terminologies for those children. They will have confidence in it. When you use the right terminologies, it helps them to be able to speak to you if anybody want to do bad thing to them. Àbí ó yá báyìí nísìn kì í sì ṣe pá ń sọ láti fi mọ́ sọ tí ọ̀dá we educate people fine some people might not like it we call it directly but does that stop me from having my Bible study section me have been a Bible student tipẹ́tipẹ́ wọn máa ń gbẹ̀bùn wọn máa ń sepò kìíní sepò níjọ́ tí ìbàdí pò ṣe máa sepò kejì ẹ máa fún alẹ́bùn bá wà kékeré ńgbà náà kọ̀fẹ́ẹ̀sì memory verse tí wọ́n mọ̀ àlàmbáká ẹ má dé ìmọ̀ wa àǹtí Debora ẹ má dé ìmọ̀ ẹ má lọ lé yín ẹ má lọ ṣọ́ọ̀ṣì yín tán ìtì sọ̀rọ̀ okó àtòbò ẹ lọ sí Bible study bẹ́ẹ̀ ẹ má dé ìmọ̀ Jésù ọ̀ràn gbogbo wa lọ ẹ ṣeun gan so bó ti jẹ́ nu àmọ́ ríra mo fẹ́ edit iṣẹ́ kan àbí òye abáyé nísìn